Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tí a gbọ́ á ló tún lágbára o. Ẹ̀yin èèyàn lé ó tún lágbára ilé ayé ìjà fi kọ́lọ̀ ń ṣàánú fún wa o. Èmi ò mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń wá kiri o. Mi ì mọ nǹkan tí àwọn èèyàn tó ń lé kiri o. Mi ì mọ nǹkan tó sọnù lọ́wọ́ àwọn èèyàn tó ń wá kiri. Wọ́n ní ìgbà tí àǹtí wáyé tó ń gba ọ̀dọ̀ First Lady Adeleke lọ, wọ́n ní wọ́n ránṣẹ́ pé Queen Naomi. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ dẹ́ndé ọ̀rọ̀. Nǹkan tá àti ẹ̀gbọ́rí gan a tún wá gbọ́. Àṣé ojú ti Queen Naomi ti rí tó báyìí. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn lé? Tí Queen Naomi bá ní àwọn ò fẹ́ bá àǹtí wáyé ṣe pọ̀ mọ́, ó nídìí. Wọ́n ní tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kú mólú. Nǹkan tó ṣẹlẹ̀ òun ni Queen Naomi fi sọ bẹ́ẹ̀. Nítorí wípé tí èèyàn bá ti rí nǹkan tó jẹ́ pé ó ju ẹ̀mí ẹ̀ lọ, tó lè gba ẹ̀mí èèyàn gbọ́dọ̀ kó sá fún ẹ̀mí ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, ó ní ọ̀rọ̀ àǹtí wáyé yìí. Ìgbà tí wọ́n ń reign nínú palace tí wọ́n take over gbogbo ojúṣe Queen Naomi, gbogbo yín lẹ rí lórí social media, kì í ṣọ̀rọ̀ pé bóyá irọ́ ni èyí yóò challenge. Ìgbà yẹn lẹ rí tó ń kó àwọn obìnrin jọ tí wọ́n jọ ń ṣe meeting, tí ó jẹ́ pé wọ́n máa ń wọ white, wọ́n máa ń gbé fá, wọ́n máa ń gbé àwọn igbá, a máa ń rí àwọn calabash yẹn. Bóyá nǹkan táwọn èèyàn fi ń pè wọ́n lórúkọ yẹn nìyẹn. Wọ́n máa ń gbé àwọn igbá yẹn àtàwọn calabash yẹn, wọ́n máa ń gbé kiri nígbà yẹn. Ìgbà yẹn oríṣiríṣi nǹkan náà ló ti ṣẹlẹ̀. Torí wọ́n ní bàbá Parọ́pò wọ́n lọ wádìí wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò fẹ́ rí Queen Naomi nígbà yẹn. Wípé kábíyèsí máa ń bínú every time ni. So wọ́n ní kábíyèsí lọ sí UK nígbà yẹn. Bí a ṣe gbọ́ o, allegedly o, Mashola ò bá kábíyèsí gbénú palace o. Wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ dé UK, wọ́n ní ìgbà yẹn Queen Naomi ṣẹ̀ṣẹ̀ ọmọ ọwọ́ wọn sì kéré. Wọ́n ní ìgbà yẹn di ẹni ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tán dé inú palace padà, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n wà ní London nígbà yẹn, wọ́n náà lọ UK. Wọ́n ní Queen Naomi dẹ̀ pè wọ́n pé àwọn ti dé inú palace padà o. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ pé okay nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní apartment wọn ti lock ẹ̀. Wọ́n ní wọn ò lè wọ inú apartment wọn. Wọ́n náà dúró síta títí dòru pẹ̀lú ọmọ kékeré lọ́wọ́. Wọ́n ní wọn ò lè wọ inú apartment wọn. Wọ́n ní ìgbà tó yá, wọ́n ní ẹ̀gbọ́n Queen Naomi bọ́n ṣe ní kán já ilẹ̀kùn nìyẹn kán fi wọ inú apartment. Ṣùgbọ́n gbogbo ìgbà yẹn wọ́n ní àǹtí wa àwọn náà wà ń di gbogbo ọ̀rọ̀ yìí o. Àǹtí wáyé allegedly bá ṣe gbọ́ o. Wọ́n láwọn náà wà ń di gbogbo ọ̀rọ̀ yìí pé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe ń gbà yẹn pé kábíyèsí ò mọ̀. Wípé kábíyèsí ò mọ anything, pé ìgbà tí àǹtí wa máa sọ̀rọ̀, wọ́n ní àǹtí wa pé kábíyèsí pé irọ́, pé torí ìgbà tí Queen Naomi pè tí wọ́n ní wọ́n ti apartment, wọ́n ti lock apartment, pé kábíyèsí ní okay, kábíyèsí wá lọ find out lóòótọ́ náà, wá rí pé lóòótọ́ náà lock apartment yẹn. Wọ́n nínú bí kábíyèsí gan-an wípé ta ló lock apartment nǹkan kan mọ́ Queen Naomi nǹkan kan. Wọ́n nígbà tí wọ́n máa find out báyìí, wọ́n ní àǹtí wa máa pe kábíyèsí, lóyún àǹtí wa sọ pé irọ́ ni. Wípé Queen Naomi ń parọ́ ni, pé wọ́n ń wá láti ṣe nǹkan tó yẹ pé kábíyèsí á fi bínú sí gbogbo àwọn tó wà nínú palace, láti lé gbogbo àwọn tó wà nínú palace ni. Wípé sódà wọ́n á lè take over àwọn àti family wọn. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ya Queen Naomi lẹ́nu. Wọ́n ní question kan tí Queen Naomi ń béèrè ni pé ta ló ti apartment àwọn. Wípé ta ló lock apartment àwọn ní ìgbà yẹn. Wọ́n ní question yẹn ni Queen Naomi ń béèrè. Wọ́n ní up till now àǹtí wo lè dáhùn. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó wà nínú palace ló sọ
fún Queen Naomi pàǹtí wa ló lock apartment yẹn ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí wọ́n tún wá wọ inú apartment wọn wọ́n ní gbogbo jewelry wọn náà jí wọ́n ní gbogbo nǹkan wọn náà jí pátápátá wọ́n ní in fact gan personal cloth wọ́n náà kó gbogbo àti bàtà kí la mọ̀ tán lọ fi personal cloth àti bàtà wọn ṣe ẹ̀rọ tí ń gbà kan tán ni wọ́n mú bàtà Queen Naomi àtàṣọ wọn lọ fi ṣe àwọn nǹkan àgbọ́n náà ni lórí social media yìí àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú Queen Naomi ìtorí ẹ̀ ni Queen Naomi fi dé àwọn ò ní nǹkan kan tí àwọn fẹ́ bá àǹtí wa fashion ṣe wọ́n ní ìgbà tí Queen Naomi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn wọ́n náà sunkún ni wọ́n ní in fact gan wọ́n ní first lady gan Adeleke wọ́n láwọn gan sunkún wọ́n náà sunkún ni nígbà tí first lady gbọ́ gbogbo nǹkan tí ojú Queen Naomi ti rí wọ́n ní first lady gan bá wọn sunkún ni ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan tó easy o kìí ṣe nǹkan tó easy rárá àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú gbogbo nǹkan tí èèyàn ò rí láyé ó hàn kedere sí ọlọ́run ọba ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV wọ́n ní ọ̀rọ̀ yẹn wọ́n ló wà very touchy gan pé báwo ni wọ́n ṣe wúrúwà báyẹn sí Queen Naomi nínú palace tó jẹ́ ilé ọkọ ẹ̀ ni ó dẹ̀ mú kọ́kọ́rọ́ ó dẹ̀ fi ti apartment ẹ̀ pẹ̀lú ọmọ kékeré tó gbé dání ẹ̀tì mọ́ta wọ́n ní ìgbà tí bàbá wẹ̀rin ńlá gbọ́ wọ́n ló dùn bàbá wẹ̀rin ńlá gan wípé báwo ló ṣe máa ṣerú nǹkan báyìí so gbogbo bí àǹtí wa fashion bó ṣe ń sáré kiri tó ń sáré kiri tó ń sáré kiri conscience ló ń bọ́dà àǹtí wa fashion ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí mo ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún ń sọ fún àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí ìkànnì yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà tẹ́ bá fẹ́ polówó a máa bá yín polówó ẹ̀ ọlọ́run elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o bí a ṣe ń sọ lọ wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló bí Queen Naomi nínú gan wípé àwọn ò lè bá àǹtí wa ṣe pọ̀ mọ́ láíláí pé kí oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wípé àwọn ti move on àwọn ti forgive àǹtí wa nítorí Christian làwọn wípé ṣùgbọ́n nǹkan bíi káwọn jọ máa ṣe pọ̀ kò lè ṣẹlẹ̀ nítorí pé ojú àpá kò lè jojú ara ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly ní bí mo ṣe máa ń sọ mi ò bá kábíyèsí gbénú palace o nǹkan tí à ń gbọ́ làwa torchlight sí nǹkan tó dẹ̀ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ lórí social media ni ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ṣàmọ́ gbogbo ìgbà yẹn gbogbo wa la rí i bí àǹtí wa ṣe máa ń dúró ti kábíyèsí tọ́jọ́ máa ń lọ kiri aṣáà ti rí i lọ́jọ́ ọdún tí wọ́n ṣe nínú palace ọdún ajé tàǹtí wa jókòó sẹ́yìn kábíyèsí báyìí tí Queen Naomi jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ kejì àtìgbà yẹn ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ kó tó di pé ọlọ́run ó wá bá wa yanjú ọ̀rọ̀ yìí kí kábíyèsí tó rí ìwà àǹtí wa fúnra ra wọn tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o gbogbo nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ ọlọ́run á ṣe fún yín o ọ̀sẹ̀ yìí á sọ yín sówó á sẹ́yìn sọmọ á sọ yín sálàáfíà o ní agbára ọlọ́run ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.
Mashola Gist TV, love you all.